ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Lábísí Àkàndé. Èyí jẹ́ abala kẹtàlá ní orí ìkànnì ọ̀rọ̀. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń bá wa ká lọ. Kí ni ọ̀rọ̀ wa fún tọ̀sẹ̀ yìí? Èrò wa fún tọ̀sẹ̀ yìí òun náà ni nípa olùtọ̀nà àti onígbọ̀wọ́. Èwo la lílò jù nínú àwọn méjèèjì? Kókó ọ̀rọ̀ wa fún tọ̀sẹ̀ yìí ni wípé a nílò olùtọ̀nà ju onígbọ̀wọ́ lọ. Ta ni olùtọ̀nà, ta sì ni onígbọ̀wọ́? Màá ra fi Gẹ̀ẹ́sì tú kó bàa lè yé wa ní kíákíá. Olùtọ̀nà òun lẹni tá a lè pè ní mentor nínú èdè Gẹ̀ẹ́sì. Onígbọ̀wọ́ òun lẹni tá a lè pè ní sponsor nínú èdè Gẹ̀ẹ́sì bákan náà. Mo lérò wípé ó ti yé wa bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí kò bá tún ti yé wa, ẹ jẹ́ kí n tún ra nọ́mbẹ̀ fẹ́rẹ́fẹ́. Olùtọ̀nà òun lẹni tó ti gba ojú ọ̀nà kọjá káwa tó tẹ ọ̀nà. Ẹni tó ti gba ọ̀nà kọjá yìí káwa tó tẹ̀, ó láǹfààní láti lè fi àwọn ọgbọ́n, ìmọ̀ àti àwọn òye tó ti kọ́ ní orí ojú ọ̀nà tó ti tọ̀ yìí, ó láǹfààní láti lè fi hàn wá kó bàa lè jẹ́ wípé níbi tí òun ti rákòrò, àwa láǹfààní láti lè sáré kọjá níbẹ̀. Nǹkan má bàa jẹ́ pé gbogbo wàhálà tóun náà ṣe làwa náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Ẹ má gbàgbé ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń rán wa létí, nítorí pé ọmọ ojúmọ́ kan èèmọ̀ kan ni wá, wípé afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni kì í jẹ́ ká pe àgbàlagbà ní aṣiwèrè. Tá a sì ní onígbọ̀wọ́. Onígbọ̀wọ́ òun lẹni tó ṣe wípé dandan kọ́ ni kó jẹ́ pé òun ti gba ojú ọ̀nà tá a fẹ́ gbà kọjá, ṣùgbọ́n ṣe tán láti kó ọ̀rọ̀ kalẹ̀ láti fi ràn wá lọ́wọ́. Àwọn ọ̀rọ̀ yìí pàápàá jùlọ gẹ́gẹ́ bí owó tàbí irinṣẹ́ tá a lè fi ṣiṣẹ́ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ fún wa pé ìrìn àjò tó fẹ́ rìn lóòótọ́ olùtọ̀nà ti kọ́ pé níbi tó yẹ kó o ti rákòrò ó yẹ kó o sáré gba bí kọjá ni, torí pé o ti rí ọgbọ́n àti ìmọ̀ o ti rí kọ́. Ṣùgbọ́n onígbọ̀wọ́ tiẹ̀ ní wípé gba owó yìí tàbí kó o gba àwọn irinṣẹ́ yìí kí àwọn ìrìn àjò rẹ kó bàa lè yá. Àwọn méjèèjì náà la nílò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lénìí, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́, onígbọ̀wọ́ ni wọ́n sábà máa ń kọ́kọ́ wá. Wọn kì í sábà fẹ́ wá olùtọ̀nà. Wọ́n a máa fẹ́ wá onígbọ̀wọ́ nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà èrò wọn ni wípé yóò pẹ́ púpọ̀ tá a bá ní pé kẹsẹ̀ máa kọ́ mi bá a ti ń pẹja. Ohun tí mo fẹ́ gan ni pé ẹ ṣáà ti máa fẹ́ mi lẹ́ja jẹ. Ṣùgbọ́n wọn lè máa pa ẹja fún ọ jẹ lójoojúmọ́. Ohun tó ṣe pàtàkì òun ni kíwọ náà bá a lè kọ́ bá a ti ń pẹja. Nítorí pé tó o bá ti kọ́ bá a ti ń pẹja, níjọ́ tí o bá ti ṣẹ́ja lọ́dọ̀ rẹ, ẹnu kíwọ náà mọ bó ti gba ọ̀nà odò lọ ni. Tó o bá sì ti dódò, kó o sàwọn sódò kó o sì kó ẹja jáde, òun ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé onígbọ̀wọ́ ló ń wá, lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ó kàn mọ́ pẹja fún ọ nìkan ló ń wá o. Tá a bá sì pẹja fún ọ lénìí, tá a pa fún ọ lọ́la, tá a pa fún ọ lọ́tùnla, yóò pàpà sú ẹni tí ń pẹja fún ọ náà pé wá ọkùnrin tí ń sun rárá fọkùnrin, akọ iṣẹ́ mọ̀ ní í ṣe. Yorùbá wọn á tún wí pé òní alágẹmọ kú sáàrò, ọ̀la alágẹmọ kú sáàrò. Bójú ò bá tiẹ̀ ti alágẹmọ, ó yẹ kójú ti àrò. Ìyẹn ni wípé bójú ò bá tiẹ̀ ti ìwọ tá à ń pa nǹkan fún lójoojúmọ́, bójú ò bá ti àwa tá à ń pa nǹkan fún, ó yẹ kójú tiwọ náà tá à ń pa nǹkan fún. Àti wípé Yorùbá wọ́n kúndùn wípé kábàlẹ̀ jẹ́ni tí yóò gbìyànjú láti ṣe nǹkan kan fúnra wa, kó mọ̀ jẹ́ pé ní gbogbo ìgbà la fẹ́ máa gbójúlé àwọn ènìyàn, torí pé ẹni tá a gbójúlé lénìí ó lè dà wá, dídà tó sì dà wá kì í jẹ́ pé bóyá ó fi ṣèkà, ṣùgbọ́n nígbà míì ó lè jẹ́ pé bùkátà tiẹ̀ náà ó wọ̀ lọ́rùn. Yorùbá túbọ̀ wọn á wí pé a kì í walẹ̀ fún adìyẹ jẹ. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ pé a kì í walẹ̀ fún adìyẹ jẹ? Àwa náà mọ̀ pé adìyẹ wọ́n fẹ́ràn láti máa walẹ̀ fún ara wọn. Tí wọ́n bá walẹ̀ fún ara wọn,
yàtọ̀ sí ọkà bàbà tàbí jéró tàbí àgbàdo táwa máa ń dà fún adìyẹ. Tí adìyẹ bá walẹ̀ fúnra rẹ̀ yóò rí èkòló. Ẹ ti mọ̀ pé èkòló yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún adìyẹ ju àgbàdo, ọkà bàbà tàbí jéró tá kàn dà fádìyẹ lọ. Nítorí náà ó ṣe pàtàkì fún wa kó bàa lè jẹ́ pé a jẹ adìyẹ tí wọn kì í walẹ̀ fún, torí pé adìyẹ gan ò ní gbádùn rẹ̀. Adìyẹ tó bá walẹ̀ fúnra rẹ̀ òun gan máa gbádùn àti walẹ̀ ju kí wọ́n kàn máa da nǹkan fún jẹ lọ. Ẹ jẹ́ n padà sórí olùtọ̀nà. Ìdí tí a fi nílò olùtọ̀nà ju onígbọ̀wọ́ lọ òun ni wípé bí ọmọdé bá láṣọ bí àgbà wọn kò lè ní àkísà bí àgbàlagbà. Ìtumọ̀ ẹ̀ ni wípé ọmọdé lè ní ọ̀pọ̀lọpọ̀ dìsáínà ńlé bá ti mọ̀ pé lóde òní, ṣùgbọ́n àgbàlagbà ti ní ọ̀pọ̀lọpọ̀ àkísà nílé. Kì í ṣe pé àgbàlagbà náà lọ sọ́jà ó rí dìsáínà ńlẹ̀ kó ra ó kàn ra àkísà lọ lé o, irọ́ o. Dìsáínà tágbàlagbà rà lọ lé lánàá òun ló di àkísà lénìí. Èyí ló wá jẹ́ àǹfààní fún àgbàlagbà náà láti lè ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ẹ̀kọ́ àti ìmọ̀ fún ẹni tó jẹ́ ọ̀dọ́ tí ọ̀dọ́ náà yóò bá lè jẹ́ ẹni tí yóò gùn lé. Àti wípé ajá tó bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀. Tá a bá lẹ́ni tí a lè fi ṣe àkàbà tàbí ẹni tí a lè fi ṣe àtẹ̀gùn yóò jẹ́ kí ìrìn àjò wa kó yá. Nínú àwọn tí wọ́n jẹ́ olùtọ̀nà fún mi, nínú wọ́n jẹ́ àgbàlagbà. Tá a bá ti ń sọ̀rọ̀ olùtọ̀nà, dandan kọ́ ni kí olùtọ̀nà wa kó jẹ́ àgbàlagbà o. Ẹ má gbàgbé nínú àkọlé tá a fi sẹ́yìn wípé bá a ṣe lè kọ́gbọ́n lọ́dọ̀ àgbà bẹ́ẹ̀ náà la lè kọ́ lọ́dọ̀ ọmọdé. Mo sọ yìí nínú abala 11 fáwọn tá a bá tí ì gbọ́, èyí tí mo pe àkọlé rẹ̀ ní kókó ọ̀rọ̀ inú ọ̀rọ̀ ní ń gbé. Nínú àwọn ẹ̀kọ́ tèmi ti kọ́ lọ́dọ̀ àwọn olùtọ̀nà mi, nígbàgbé onítọ̀hún kí Elédùà kí ó bá mi ṣe kú ní ìsinmi fún un. Orúkọ onítọ̀hún ni Alhaji Musliudeen Hamza. Wọn ò sí mọ́ láyé lénìí, kí Ọlọ́run kí ó dalẹ̀ fún wọn. Ẹni yìí nígbà tí wọ́n wà láyé a kì í ṣe ṣàwáwò ọjọ́ orí wọn sí mi ó fẹ́ tó 30 láàrin ara wọn síra wọn. Ìyẹn ni pé wọn kò dín ní 30 ọdún tí wọ́n fi jù mí lọ, ṣùgbọ́n wọn a máa gbà mí ní ìmọ̀ràn. Kí ni ìmọ̀ràn tí wọ́n gbà mí ní kúkúrú? Wọ́n gbà mí ní ìmọ̀ràn náà nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ wọ yunifásítì ní ọdún alákọ̀ọ́kọ́ mi. Ìmọ̀ràn tí wọ́n gbà mí ni wípé má gbàgbé láti jẹ́ gẹ́gẹ́ bí gíà mọ́tò àbí ń tà ń pè ní jíà mọ́tò. Mo ní kí lẹ gbà lérò pẹ̀lú jíà ọkọ̀? Ìyẹn jíà tí kìí ṣe ọ̀tọ́mátìkì o, táàgbọ̀n láti jíà 1 dé jíà 2 dé jíà 5. Àwọn ni mo fẹ́ kó o kẹ́kọ̀ọ́ látara jíà ọkọ̀. Ẹ̀kọ́ tí mo sì fẹ́ kó o kọ́ látara jíà ọkọ̀ ni wípé bó o bá wà láàrin àdúgbò wa ń bì tó ń wa ọkọ̀, ìwọ náà rí i pé ó mọ̀ lo jíà 1 ó mọ̀ lo jíà 2. Ṣùgbọ́n nígbà tó o bá fẹ́ bọ́ sí orí títì ọlọ́dà lórí títì ṣínà bolẹ̀, nígbà tó o bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ títì ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tí ń lọ lọ́wọ́ lórí títì ọlọ́dà tí wọ́n ti tẹná lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ lórí gíà ẹlẹ́ẹ̀karùn-ún. Ìwọ máa wò wípé gbogbo ọkọ̀ ni wọ́n mọ̀ ti tẹná lọ yìí, jẹ́ kémi náà sáré fi ọkọ̀ mi sí gíà ẹlẹ́ẹ̀karùn-ún kí n bá lè lé wọn bá. Bó o bá gbìyànjú bẹ́ẹ̀ ó lè lé wọn bá o, ó sì tún ba ọkọ̀ rẹ jẹ́. Ṣùgbọ́n bó o bá fẹ́ wọ títì wọ̀ pẹ̀lú gíà kékeré, ká tó ṣẹ́jú pẹ́ díẹ̀ ó gbé láti gíà kìíní, gíà kejì, gíà kẹta. Láìpẹ́ ìwọ náà ti dé gíà 5. Tó bá ti dé gíà 5 ó wá ṣẹ̀ṣẹ̀ lè lé wọn bá. Ìyẹn ni wípé má wàá gba aláàgó sáré o, máa rántí wípé àsìkò tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, sábàbí tó sì tún ní kálukú pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà sì tún ni. Kó rántí wípé nǹkan iléeṣẹ́ lágbájá lóore dandan kọ́ ni kó ṣèmí lóore o, torí pé sábàbí wa ó ṣọ̀tọ̀ọ̀tọ̀, a sì gbọ́dọ̀ jẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn sábàbí wa. Mo kàn ra mú eléyìí wá gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tèmi náà ti kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùtọ̀nà fún mi ni. Yàtọ̀ sí pé kí olùtọ̀nà kí wọ́n jẹ́ni tí ń dá wa lẹ́kọ̀ọ́
tàbí wọ́n ń fi ìrírí àti ọgbọ́n wọn wọ́n fi ń ṣe wá láǹfààní. Nínú nǹkan tó yẹ kí olùtọ̀nà wa jẹ́ òun náà ni kí wọ́n jẹ́ ṣẹ́rànṣẹ́ràn. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ṣẹ́rànṣẹ́ràn ó ní ẹni tí ń ṣẹ́ràn fún. Olùtọ̀nà wa òun lẹni tí a gbọ́dọ̀ máa ṣẹ́ràn fún. Kì í ṣe ṣẹ́ràn ti pé ká lọ dáràn kábàlẹ̀ lẹ́ni tí à ń gbé ọ̀ràn wa bọ̀ wá bá ọ. Ṣùgbọ́n nípa pé tá a bá ní àwọn ìpinnu tàbí àwọn èrò tá a fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú, ó fi ń da lọ́pọ̀lọpọ̀ tá a bá lẹ́ni tá a lè ṣẹ́ràn fún. Tá a bá sọ wípé mò ń gbìyànjú láti ṣe nǹkan báyìí láàrin oṣù 10 sí ìsìn, mo sì fẹ́ kẹ́ ẹ rán mi létí rẹ̀. Ó sábà máa ń jẹ́ ká lè tètè gbé nǹkan ṣe. Eléyìí làwọn onígẹ̀ẹ́sì ń pè ní accountability partner. Torí pé accountability partner yìí òun lẹni tí ó bá lè mọ rán wa létí pé ohun tó lọ fẹ́ ṣe lóṣù 10 sẹ́yìn ó mọ̀ tí ì ṣe. Lọ́pọ̀lọpọ̀ gbà a máa rán wa létí. Dandan kọ́ ni kí a sọ èrò ọkàn wa fún àwọn ènìyàn tá a bá rí pé wọ́n lè ṣe wá láǹfààní. Ṣùgbọ́n tá a bá rí pé ẹni tó nífẹ̀ẹ́ wa ni tó sì lè ṣe wá láǹfààní, bá a bá sọ fún wọn, wọ́n lè rán wa létí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ nígbà míì wọ́n ti lè jẹ́ni tó tún lè tètè lé wa léré wípé ó yá wá ṣe kínní. Mo rántí ṣẹ́ràn mi kan mo rántí ẹnìkan tí mo ṣẹ́ràn fún nígbà kan tó ràn mí lọ́wọ́. Mo ti ń dábàá ti pẹ́ pé mo fẹ́ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ kan lórí Medium, ṣùgbọ́n mo ti ń dájọ́ sí ọjọ́ ti pẹ́. Onítọ̀hún ó kàn gbé ní tí mo fẹ́ kọ, ó ní kíni tó fẹ́ sọ gangan. Ó wá kọ àkọlé náà, ó kọ sórí Twitter. Ó ní ọ̀rẹ́ mi lágbájá ó mọ̀ fẹ́ ṣe àgbékalẹ̀ báyìí, ẹ kú àfojúlọ́nà. Lẹ́gbà tó onítọ̀hún ti kọ síta, mi ò rọ́gbọ́n dá sí mọ́ àfi kí n tètè lọ sí kílẹ̀ ọjọ́ náà tó ṣú. Mo parí nǹkan tí mo ti ń dájọ́ sí tipẹ́tipẹ́. Àwọn olùtọ̀nà tí wọ́n jẹ́ ẹni tí a lè máa ṣẹ́ràn fún, wọ́n á máa jẹ́ kí ìrìn àjò wa kó yá. A sì nílò irú àwọn èèyàn báyìí nínú ìrìn àjò ilé ayé wa, nítorí wípé tí a kò bá tètè rẹ́ni bálà, ọ̀là kì í yá bọ̀rọ̀. Ẹ mọ̀ jà máa ro ọ̀rọ̀ ọ̀la yìí nípa pẹ́ni tó kàn fẹ́ gbowó fún wa nìkan o. Ṣùgbọ́n àwọn tó yẹ pé tí wọ́n bá dárúkọ wa níbi tó ga, a máa jẹ́ kí ìrìn àjò wa kó tiẹ̀ lè yá. Torí wípé ọgbọ́n ẹnìkan ò tó, imú ẹnìkan ò sì jọ, àti wípé àgbájọ ọwọ́ òun la fi ń sọ̀yà. Kí ni èrò tẹ́yìn náà ní lórí ọ̀rọ̀ tá a fi kalẹ̀ yìí? Ẹni tẹ́yìn náà bá rò lórí ẹ̀, ẹ lè fi kalẹ̀ sí wa lórí Spotify tàbí kẹ́ fi ránṣẹ́ sí wa lórí ímeèlì wa olùkọ́.olabisi@gmail.com. Mo sọ yìí mo dáhùn dúró níbí fún tọ̀sẹ̀ yìí. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ọlábísí Àkàndé. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa jẹ́ ọmọ ojúmọ́ kan ìmọ̀ kan. Kí Elédùmarè kó dúṣọ́ wa di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà.